A kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wò wá nílé. Tó ó ṣẹlẹ̀ báyìí o, lénìí Ilé Ifẹ̀ là ń lọ o. Kí ló ń ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ gan? Òun ni wípé àwọn Fúlàní darandaran wọ́n máa dábìrà ní Ilé Ifẹ̀ ní abúlé kan tí wọ́n ń pè ní Pàbẹ́-ẹgbẹ́. Pàbẹ́-ẹgbẹ́ náà pè abúlé yìí. Ibẹ̀ ni àwọn Fúlàní darandaran máa ti dábìrà. Kí ni wọ́n ṣe gan? Lọ́jọ́ tó ti pẹ́ ni àwọn Fúlàní yìí ti máa ń gbowó lọ́wọ́ àwọn aráàlú. Wọ́n á jíyàn gbé, wọ́n á gbowó lọ́wọ́ wọn. Wọ́n á tún bóbí olóbì, wọ́n á bóbí olóbì sùn níbẹ̀ náà. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, àwọn aráàlú yìí bá wò pé ó ti wá jẹ́ tán máa sanwó fún Fúlàní lórí ilẹ̀ bàbá wa. Wọ́n á jí wa gbé, wọ́n á ní ká wá sanwó pa. Àwọn ò sanwó mọ́ o. Àwọn ò sanwó fún Fúlàní kankan mọ́. Ní Fúlàní náà bá takú o pé ẹ sanwó mọ́kẹ̀. Àwọn ò ní gbà o. Náà bá ti nábọ̀ lé o. Wọ́n ti nábọ̀ abúlé yìí. Wọ́n jó abúlé yìí pátápátá tí ò kún kankan. Ibo la wá ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà? Ibo là ń lọ gan-an nílẹ̀ Yorùbá? Ẹ̀yin lọ́balọ́ba wa, bàbá wa Ooni Of Ife, má má jẹ́ ká wọ̀rọ̀ yìí níran. Ẹ̀yin ọlọ́lá, ẹ̀yin olóyè, ẹ má má jẹ́ ká wọ̀rọ̀ yìí níran. Ẹ má jà wọ̀rọ̀ yìí níran o. Ẹ má jẹ́ kógun kó wa o nílẹ̀ Yorùbá. Yorùbá ni ó ń bọ̀. Àwọn là ń dẹ́ẹ́dẹ́ o. Eléyìí ti kó láwọn nìkan. Àfi ká múra wa, ká ṣe ra lóṣùṣù ọwọ̀. Kógun Fúlàní má bàa kó wa lọ nílẹ̀ Yorùbá. Tàbẹ́òkúta la rí tà ń sọ. Ṣé mọ̀ pé irú ẹ̀ ti ṣẹlẹ̀ lábẹ́òkúta láìpẹ́ yìí? Bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ nílùú Gàngán náà. Ìyẹn l'Ọ́yọ́ State nílùú Gàngán wà. Tó lè Sunday gbéra pé kò jẹ́ rí bẹ́ẹ̀. Fúlàní á ṣe máa jínigbé nílùú Gàngán tí a máa gbowó lọ́wọ́ wọn. Pé ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. So níbi tọ́rọ̀ yìí dé báyìí, ó ti lẹ́tọ̀ọ́ kí àwọn ọba wa, kí gbogbo yín pera yín jọ, kẹ́ jókòó pàdé bí Fúlàní ò sí ní kó wa lẹ́rú. Ó dọwọ́ wa o, àwa ọmọ Yorùbá. So ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o. Herdsmen have killed 2, injured several others, and burnt Baba-Egbe village in Ife South local government area of Osun State. Chief Adegbaju Tajudeen, who reported the case at Ifetedo police station, said that Mr. Tesi Olugbode and Mrs. Kofoworola were killed by the invaders. Tajudeen said the attackers inflicted several machete cuts on the victims, who bleed to death in the absence of assistance to take them to hospital. The Osun Police Command has, however, transferred the case to the Force Criminal Investigations Department, FCID Annex, Alagbon Close, Ikoyi in Lagos. After receiving the case file, the FCID Annex referred it to the head of Team B, the unit in charge of related cases, for action. Preliminary investigations revealed that the herders, suspected to be Fulani extraction, had been laying claim to Baba-Egbe village and other neighboring villages in the community before the invasion. Tajudeen alleged that armed herdsmen had been raiding the village, kidnapping and collecting ransom before releasing their victims. The invaders, according to him, burnt down the village because the villagers refused to pay ransom. Meanwhile, Osun State government on Thursday announced the closure of Ifeoluwako Educational Grammar School, Osogbo, after the school was invaded by suspected cultists. The spokesperson for the Osun State Police Command, Yemisi Opalola, had told newsmen during an interview that about 20 youths carrying cutlass and other dangerous weapons had stormed the school premises and caused chaos.
Opalola said, "We received a distress call from Ifeoluwa School, Osogbo, that a group of youths numbering about 20 invaded the school with cutlasses and other dangerous weapons. On receipt of this information, we deployed men to the scene and a suspect was arrested at the scene with a machete cut on his left arm and head, rushed to Osogbo Central Hospital for treatment." However, the state government, in a statement by the coordinating director, Ministry of Education, Kehinde Olaniyan, said the closure was avert to the breakdown of law and order prompted by the invasion of the school by hoodlums and cultists masquerading as students. The statement read in part, "This is to inform the general public, especially parents, guardians, and students of Ifeoluwa Educational Grammar School, Osogbo, that the Honorable Commissioner for Education has directed that the school be closed down temporarily until further notice. This step is necessary to prevent the breakdown of law and order occasioned by the invasion of the school by hoodlums and cultists masquerading as students. Parents and guardians are advised to keep their wards at home while the closure lasts. The ministry is working round the clock to ensure that the hoodlums are arrested and prosecuted accordingly." Ní ìdájí ni mo gba telephone call torí kò sí ṣàṣàlàgbẹ̀ tí ò ní phone number mi lọ́wọ́. Gbà tó ń pè mí, call yẹn ló jí mi ní ìdájí, ìpè yẹn ló jí mi ní ìdájí. Tó sọ mi pé wọ́n ti pa àwọn mẹ́ta nínú forest reserve Ọ̀wọ̀. So àbẹ̀wá wò kí la máa ṣe, ìkíní ti ń di ó ti ń pọ̀ jù. Ìgbà tó bá pààyàn tó lórúkọ ni a sábà máa ń gbọ́, àbí tó bá jẹ́ pé bó ṣe ṣẹlẹ̀ ó bọ́ sí bákan. Ṣùgbọ́n ìgbà tágbẹ̀ ò bá lè lọ oko lọ dá oko mọ́ báyìí, kò síṣẹ́ nígboro. Àwọn ọ̀dọ́ wa tá a tán gbà síta ní pé kán tún máa tá à ń ràn lọ́wọ́ pé kán lọ dáko, wọ́n tán bá lọ dá oko, màálùú á jẹ oko tán dá. Ìyẹn tó bá ṣe jẹ́ pé wọ́n jẹ oko tó dá tán tó ń forí tán délé láyọ̀ àtàláfíà, ìyẹn tún dá. Ìrèbí ló máa pa gbogbo èèyàn kú tó bá yá, torí pé òjò ti fẹ́ dé báyìí. Àgbẹ̀ wo ló fẹ́ lọ sóko lọ máa sọ pé òun ṣiṣẹ́ oko? Mo rò pé nǹkan tí gómìnà wa fẹ́ ṣe nígbà ìyẹn tó ń sọ pé òkè o, wọ́n sọ pé gbogbo Fúlàní ló ní wàhálà, wọ́n sọ pé Fúlàní ní pé gbogbo èèyàn àbí káwọn èèyàn kúrò nínú ìlú. Nǹkan tó ń sọ kọ́ nìyẹn. Wọ́n ní ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ tiyín lọ́nà tó tọ́, tá a mọ bí ẹ jẹ́ ká mọ̀ yín. Òkè o, àwa ń da ẹran o, ẹbí báyìí láwa o, ẹ forúkọ sílẹ̀ nínú igbó ọba, ẹ jẹ́ ká mọ̀ yín, ẹ jẹ́ ká mọ̀ bí tẹ́ bá wà, tàbá mọ̀ bí tá a bá wà, tẹ́ bá wà. Àmọ́ àwọn tó jẹ́ pé wọ́n ń gbẹ̀yìn gbẹ́bọjẹ́ àmọ́ pé àwọn tó ń ṣiṣẹ́ ibi yìí á lè dá wọn mọ̀, àwọn agbófinró á lè dojúkọ wọn. Ṣùgbọ́n gbà tó bẹ̀rẹ̀ sí pariwo pé báyìí Fúlàní lágbèlè kò sí tó bá wù ú. Fúlàní ò lẹ́ka tó bá fẹ́ wà gẹ́gẹ́ bí ìbámu òfin. Nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àmọ́ pé àwọn lórúkọ àwọn àgbẹ̀ ìpínlẹ̀ Ondo mo ń bẹ ìjọba àpapọ̀. Eléyìí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti fẹ́ kọjá agbára ọlọ́pàá o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ bíi ó fẹ́ rí bí ọ̀rọ̀ Zamfara ni. Èèyàn ò lè rìn lójú títì mọ́. Àwọn àtúwọnú gbóná wàhálà ńlá ni. Gbàdí gómìnà ń sọ kíní ẹ̀ ń jọ sí gbogbo agbára àdáwọn yóò ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kíní kan bá Fúlàní sọ pé kíní kan bá mi yẹ ti àlà. Ọ̀rọ̀ tí wọ́n ló ń bọ̀ àwọn là ń dẹ́gbẹ́ o. Ẹ̀rù ń ba ọ̀pọ̀lọpọ̀ yìí. Ìpayà làwọn èèyàn fi ń rìn àti tá a bá lè lọ sóko mọ́ ìbò làwọn èèyàn máa lọ. Eléyìí ṣe wá ní kàyéfì o. Bí gẹ́gẹ́ bí olóyè Ọbásanjọ́ ti sọ̀rọ̀, kò sí Yorùbá tó tàbí Ìgbò àbí kíní. Àwọn tó ń gbé bẹ̀ yẹn yìí, àwọn tó wà ní fọ́rẹ́sì wa yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ni òkè ìṣọmọ Nàìjíríà. Ẹ rí i pé gómìnà Bauchi sọ ń gbà kan pé gbogbo Fúlàní gbogbo àgbáyé ibi tó bá pé ìkànnì wọn ibi tó bá wọ̀n náà lè gbé. Ọ̀pọ̀lọpọ̀ wọn mo ti bá nǹkan pàdé tó ń sọ fún mi pé Burkina tó wọn ò lójú àánú tó ìrí gbogbo wọn bákan ní gbogbo ìrí wọn ṣe. Ọ̀nà àbáyọ òun ni pé ẹran dídà tó fi ń bojú kán jẹ́ káwọn tó ń da ẹran kan jẹ́ kó da ẹran ní ọ̀nà ìgbàlódé. Oníkálukú ní wọ́n ti ń ṣe ẹran. Mo máa ń sọ nǹkan ìsàlẹ̀ wọn gbúdọ̀ wá síbi tẹ́bí gbogbo ilẹ̀ tó wà gbogbo Niger State nìkan ilẹ̀ Niger State bíi 72,000 kilometres square. Ilé tó gbọ́dọ̀ Ondo State bí lóko ju 20-something thousand kilometres square. Ayé Ondo State bíi mẹ́ta nínú Niger Ọ̀yọ́ bẹ́ẹ̀ yẹn nílò ní gbogbo wa.
ní ilẹ̀ tó wà lọ́dọ̀ tá a bá lè rí ilẹ̀ tán fi tán bá rí ilẹ̀ tán fi ń gbin àgbàdo lókè ọ̀yà tán rí ilẹ̀ tán fi ń gbin ìrẹsì tán ní àwọn dáàmù ńláńlá tó fi ń ṣe gbogbo wọn tó ń ṣe níbi òrírí tí ò yẹ kán máa fi kán ṣe àyè tí wọ́n lè máa fi gbóbìnrin kókó fún àwọn tó ń da ẹran yìí kán kí ẹran wọn lè wà lójú kan lóṣù Ọbáfẹ́mi wọn náà sọ ní second republic tí màálù máa rìn láti òkè lọ́hùn yẹn wá sí sàrẹ̀ ìyàwó kó jẹ́ tí gbogbo wàhálà yìí gbà ìgbà lórí ní second republic pé tóun bá ṣe ààrẹ pé òun á kọ́ wọn ní modern ranching wọ́n sọ fún ìlọ́wọ́ ìgbà yẹn wọ́n ní tóun bá wá gbọ́ ńkọ́ tóun bá ṣe gbà ó ní kò sí ó ní wọ́n á gbọ́ ó ní kán kó àwọn olórí wọn kán ṣànínú wọn kán kó wọn lọ sí Israel kán kó wọn lọ sí Amẹ́ríkà kán kó wọn lọ sí Australia kán wá wo wọn ṣe ń sin ẹran lọ́dọ̀ ìgbàlódé kán lọ bí oṣù méjì ń bẹ̀ ó ní ìgbà tó bá máa dé kán wá fún wọn rú wọn lágbára táwọn náà establish ti wọn ó ní kò sí ọ̀tún máa ó ní kíákíá náà fi ọ̀nà tó ń gbà da ẹran yìí sílẹ̀ ẹ jẹ́ ká wò ó àkọ́kọ́ ní pé ká máa da ẹran láti ilẹ̀ Haúsá wá sí ìsàlẹ̀ ní àkọ́kọ́ màálù yẹn jìyà màálù yẹn ẹran ẹ̀ ò lè da láéláé wàrà ẹ̀ ò lè pọ̀ wàrà màálù wa bóyá 2 litres ló ń jáde ńbẹ̀ lójúmọ́ bí jálá méjì ló ń jáde ńbẹ̀ lójúmọ́ àtàbádẹ̀ wo màálù tó ń bọ́ lọ́nà tó dáa tó ń sìn lọ́nà tó dáa àárẹ̀ tó ń ní jálá bí 20 wàrà lójúmọ́ nínú ẹ̀ èèyàn tó da ẹran gan kò lè ní settle life gbogbo kù sí ayé ẹ̀ tó bá jẹ́ pé kí láàrín ọ̀nà ògbó lọ inú gbó ẹ̀ la máa rìn káàkiri o títí a máa wá ń kí ìgbà ló máa ní settle life ìgbà làwọn ọmọ ẹ̀ máa lè lọ léèwé ìgbà ló máa lè mójútó ìyàwó àtàwọn ọmọ àwọn àgbẹ̀ náà tó ń bá oko ẹ̀jẹ̀ lójú ọ̀nà káàkiri nínú oko inú àwọn ẹ̀ náà lè tó mi ò rí ẹni tí ó ń benefit nínú bí a ṣe ń da ẹran lọ́wọ́lọ́wọ́ ẹran ò benefit ẹran ò jàǹfààní ẹ̀ àwọn tó ń tẹ̀lé káàkiri wọn ò jàǹfààní àwọn tó èèyàn tó ń lo oṣù mẹ́ta nínú ikú èsì bá rí àwòrán wọn bí wọ́n ṣe ń bá ẹranko wọn sùn. tó ọjọ́ tó bá dédé róbìnrin kan ó ti wò pé kóòtó tó rí ni ó lè tó oṣù mẹ́ta báwo ni ìṣe ní tìmọ̀ obìnrin ẹ̀ mọ́lẹ̀ tí ò ní fẹ́ fipá bá